òkè ọ̀run. Orúkọ mi ni Evangelist Babatunde Samuel. Ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí lónìí ló dá lórí ìdánimọ̀ àwọn èké ara. Ǹjẹ́ mọ̀ pé bí a ti ní àwọn èké wòlíì náà la ní àwọn èké ọmọ ìjọ. Bíbélì sọ fún wa nínú ìwé Tímótì kejì orí 3 ẹsẹ̀ 5. Ìwé mọ́ sọ fún wa níbẹ̀ pé àwọn wọ̀nyí ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n wọ́n sẹ́ agbára rẹ̀. Wọ́n ní tá a lè fi wò kó bóyá wọ́n jẹ́ ti Ọlọ́run, ṣùgbọ́n wọn kì í ṣe ti Ọlọ́run. Wọ́n á máa lọ ṣọ́ọ̀ṣì, àwọn náà máa gbàwẹ̀, àwọn náà ní Bíbélì, ṣùgbọ́n wọn kì í ṣe ti Ọlọ́run. Ìdánimọ̀ àwọn èké ọmọ ìjọ. Lórí màá sọ àwọn kókó kan èyí tó fi àwọn ọmọ ìjọ èké hàn, tó pé tí má sì ti dárúkọ rẹ̀, tó bá ti ṣàkíyèsí irú kókó tí mo ń sọ fún wa yìí nínú ayé ẹnikẹ́ni tó pe rẹ̀ ní ọmọ Ọlọ́run fún ọ, jọ̀ọ́ ẹsẹ̀ rẹ sọ̀rọ̀, torí pé kíni wọ́n á ṣe ọ lọ́sẹ̀ burúkú. Bàbá wòlíì ìwé Jeremáyà orí 5 ẹsẹ̀ 26, Bíbélì sọ pé láàárín àwọn ènìyàn mi láàárín àwọn ènìyàn ìkà. Sọ tí àwọn ọmọ Ọlọ́run tó pèlè èèyàn gidi tí wọ́n dára dé tí wọ́n sì sá wọn ní ọgbẹ́. So kí ni àmì tá lè fi mọ àwọn ọmọ ìjọ èké? Ìkíní òun ni ìtẹnubọlẹ̀. Kò sí irú ọ̀rọ̀ ẹni tí wọ́n lè sọ lẹ́yìn, kò sí ọ̀rọ̀ ẹni tó jó wọn lójú láti sọ. Bẹ́ẹ̀ sì ń kí ẹnu bọlẹ̀ tí wọ́n bá pásítọ̀ jẹ́ náà máa bàyàwó rẹ̀ jẹ́. Kò sí ẹni tí wọ́n lè kí ẹnu bọlẹ̀ sọ̀rọ̀ rẹ̀, kò sí ẹni tó fi wọn lójú láti sọ̀rọ̀ rẹ̀ láì da. Ìkẹnubọlẹ̀ jẹ́ àmì àkọ́kọ́ tó ṣàfihàn èké àwọn ìjọ. Wọ́n lè máa speak in tongue, ṣùgbọ́n bó ti ń fèdè fòtó tí wọ́n sọ àsìtẹ́lẹ̀ tó náà ń kí ẹnu bọlẹ̀ tó. Àmì kejì tún ni àìlóòótọ́. Ìyàwó lọ́wọ́ èèyàn, ìgbà tán bá láwọn san yóò yẹ, wọn ò ní san. Wọ́n máa sọ fún àpò ọ̀káàárọ̀ jọ lọ́wọ́ táwò, torí pé ó lè ṣe pé àti wà lálẹ́, torí pé kí wọn ò lóòótọ́. Àwọn ẹ̀ lè fi ọ̀rọ̀ ẹnu wọn gbà wọ́n gbọ́. Ohun mìíràn tún ni ìwà ọ̀tẹ̀. Ṣé ni wọ́n lè dìtẹ̀ mọ́? Wọ́n máa dìtẹ̀ mọ́ pásítọ̀, wọ́n máa dìtẹ̀ mọ́ ìyàwó rẹ̀. Kò sí ẹni ẹ̀ lè dìtẹ̀ mọ́ nínú ìjọ. Tí wọ́n bá sì dìtẹ̀ ní tán bá rí i pé n táwọn torí dìtẹ̀ mọ́ ẹni yẹn ó ṣẹlẹ̀, wọn ò ní í jáwọ́. So ẹ bá ti rẹ́ni tó yẹ pé ó fẹ́ràn láti máa dìtẹ̀, ó sì pèrè lọ́mọ Ọlọ́run fún ọ, jọ yẹra fún irú ènìyàn bẹ́ẹ̀. Ènìyàn burúkú ni yóò bá ìrìn àjò ayé tiẹ̀ jẹ́. Kò ní jẹ́ ọdọ́run o, kò ní jẹ́ ọdọ́run, kò ní jẹ́ ọmọ oríbọ́dílé. So Jésù ràn wá lọ́wọ́. Àmì mìíràn, àgbèrè ìjọ. Ohun tún ní àmì mìíràn tá a fi mọ èké àwọn ìjọ. Wọn ò ní ìjọ kan pàtó. Wọ́n lè lọ rìdíìmù lónìí, kó dọ̀là kan lọ CAC, kó dọ̀tún la kó NMFM. Èké ọmọ ìjọ yìí níjọ kan pàtó. Gbogbo ìjọ tó bá rí ti dé lọ́mọ ẹ fẹ́ dàrú, torí pé kí ni wọn ò níjọ kan pàtó tí wọ́n lè sọ pé bóyá àwọn faramọ́, tí àwọn lè jẹ́ olóòótọ́ sí. So nítorí náà kò sí ìjọ tó bá dé tí wọ́n sì fẹ́ dàrú. Gbogbo ìjọ náà máa fẹ́ dàrú. Torí náà bí wọ́n bá jọ kan nínú wọn, mo kí ọ tán, torí pé ìrìn àjò ayé rẹ ọ̀run ègbé ni ó yọrí sí, kò ní yọrí sí ìjọba Ọlọ́run. Ìwọ tó bá ń gbé ìgbà ayé burúkú bá èké ọmọ ìjọ ni ọ́. Mọ̀jẹ̀ nìkan tán pé bóyá ọmọ Ọlọ́run ni ọ́. Ìsọmọ Ọlọ́run ọmọ Sátánì pọ́nbélé ni ọ́, torí pé Sátánì ni ò ní lé. Kò sí bí a lè wá sí, kò sí bí a ti lè bá Sátánì pàdé. So bẹ́ẹ̀ náà ni ẹni tó pe rẹ̀ ní ọmọ Ọlọ́run tó yẹ pé níjọ kan pàtó, ìjọ tó bá ti wá sẹ́mi náà ni ó lò. Ìsọmọ Ọlọ́run, èké ọmọ ìjọ ni ọ́. Ohun mìíràn ni pé wọn ò ní lálàdarí kan sàn án. Ọkọ̀ kó òkun kọ́pọ̀dù nínú oríṣiríṣi pásítọ̀ ni wọ́n ní. Bọ́ bá wọrí fóònù wọn, pásítọ̀ tán lè ní lè tó 20, ó lè tó 30. Òun náà ni ó jẹ́ ayé wọn balance, òun náà ni ó jẹ́ ayé wọn nítumọ̀. Ayé dúdú náà máa ń gbé, ayé wọn ò nítumọ̀. Ayé àwọn ìjọ èké nítumọ̀, torí ayé àdáadáa náà máa ń gbé. Wọn ní pásítọ̀ kan sàn án. Kò sí oríṣiríṣi pásítọ̀ tí wọ́n lè bá. Wọ́n máa tún gbọ́ pásítọ̀ kan dé ta ó gbóná, wọ́n ti sá kù ní abẹ́ pásítọ̀ tó tún wà, wọ́n ti sá lọ, wọ́n ti lọ ohun tí wọ́n bá ti faramọ́ yóò díẹ̀ tí àtún rí mérékù, wọ́n tún sá lọ bòmí nìyẹn. Ohun mìíràn tí màá fi dánu dúró, ohun tún ni iṣẹ́ àmì àti ìyanu òjijì. Wọ́n wá sí àmì àti ìyanu òjijì. Àmì míì tá fi dá àwọn èké ọmọ ìjọ mọ̀ ni pé wọ́n máa ń wá ìyanu pàjáwìrì, iṣẹ́ àmì àti ìyanu òjijì. A sọ nínú ìwé Jòhánù orí 6, Bíbélì sọ̀rọ̀ fún wa nípa àwọn kan nígbà tí wọ́n jẹ tán rí iṣẹ́ àmì àti ìyanu tí Jésù ṣe, tí wọ́n jẹ àkàrà ní àjẹyó àti búrẹ́dì ní àjẹyó. Ó bá dọjọ́ kejì náà bá ń sá kiri náà tó ń wá Jésù ní sàsàdìdì. Ìgbà tí Jésù rí wọn, Jésù ní ẹ̀yin wọ̀nyí ò torí ìjọba ọ̀run wá mi, bí kì í ṣe torí ikùn yín. Iṣẹ́ àmì àti ìyanu náà ń wá kiri. Àwọn ìjọ tó bá ti rí tó ń pòǹgbẹ fún iṣẹ́ àmì àti ìyanu òjijì, kò síbi tí ò lè wọ̀ lọ láti gbà ó. Ó lè wọlé aláwo, ó lè wọlé aláfa, kò síbi tí ò lè lọ láti gba iṣẹ́ àmì àti ìyanu. Kò sí sí tí ò lè ṣe láti rí iṣẹ́ àmì àti ìyanu òjijì. Irú wọn àgbà kí wòlíì mọ̀ wẹ̀ fún wọn ní òhò létí odò. Irú wọn ṣetán àti gbẹ́bọ olúwu.
nítorí sí àmì àti ìyanu tí nǹkan wọn bá wà nínú ayé ẹ̀ bí àmì ìsojúlówó ọmọ Ọlọ́run mo bí ọ lọ́wọ́ Jésù lè padà sẹ́sẹ́ àgbélébù sókósọ́nà Ọlọ́run kó lè gbà ọ́ là torí tó bá ṣe báyìí kú ọ̀run ìgbé lọ parí ayé rẹ̀ sí.